Jímọ̀ ẹ̀sìnkú lórí àsìkò yìí. Orúkọ tèmi ni Agnes Abiodun láti ìkànnì Jígí Alára. Ìròyìn ní ìṣẹ́jú àyà mamúwásétì ìgbọ̀nyìn. Àwọn ajínigbé tí wọ́n jí èèyàn 10 lọ ní Ṣàgbárí layout Dutse ní ìlú Àbújá ní ọjọ́ 7 oṣù kìíní ọdún tí a wà nínú rẹ̀ yìí ní ìròyìn fi yé wa wípé wọ́n ti pa 3 nínú àwọn ọmọ náà láti fi pàrokò tó lágbára sí àwọn mọ̀lẹ́bí tí wọ́n dúnàádúrà owó ìràpadà àwọn ọmọ náà. Uzodinma ti jẹ́ kó di ṣíṣe fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ààrẹ lọ́wọ́lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pàdé ní gbàgede fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí wọ́n ti búra fún ààrẹ náà. Àwọn ọ̀daràn kọlu àwọn dókítà ní ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkìtì wọ́n sì jí òkú gbé lọ. Mínísítà fún iná mọ̀nàmọ́ná Adébáyọ̀ Adélabú sọ pé ìjọba àpapọ̀ ti ná ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin mílíọ̀nù náírà 7 billion naira gẹ́gẹ́ bí owó ìrànwọ́ fún iná mọ̀nàmọ́ná. Ìjọba orílẹ̀-èdè ti United Kingdom ti ṣe ìmúnádójú ìwọ̀n àtòjọ àwọn ilé-iṣẹ́ àti àwọn àjọ tí wọ́n ní ìwé àṣẹ láti ṣe àtìlẹ́yìn fún àwọn tó lóye iṣẹ́ kan tàbí ìmíì ní ọ̀nà wíwọlé òṣìṣẹ́ fún ìgbà díẹ̀. Nyesom Wike, mínísítà fún àpapọ̀ ìpínlẹ̀ àti olú ìlú Àbújá Federal Capital Territory ti sọ pé òun kábàámọ̀ pé òun bá alága ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers Felix Obua àti àwọn gómìnà ẹgbẹ́ náà sọ̀rọ̀ pé kí wọ́n fi ipò gómìnà dúdú sílẹ̀ fún Siminalayi Fubara. Kọmíṣánná fún ìgbìmọ̀ ẹ̀sùn gbogbogbò Public Complaints Commission PPCT tó ń ṣojú fún olú ìlú Àbújá Honorable Ezekiel Musa Dalhatu ti sọ pé mínísítà fún olú ìlú Àbújá Nyesom Wike kò tí ì lóye ìpele tí àìní ààbò ṣe ga tó ní olú ìlú orílẹ̀-èdè yìí. Shuaibu Abubakar Audu, mínísítà fún ìdàgbàsókè irin, ti sọ pé ìjọba àpapọ̀ ti ń gbèrò láti bẹ̀rẹ̀ sí ní ṣe àgbékalẹ̀ àwọn ohun èlò ológun ní ilé-iṣẹ́ irin tí Ajaokuta. Ìfilọ́lẹ̀ àwọn àyẹ̀wò ìwọ̀n lílò oògùn olóró toxicology fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yunifásitì Abubakar Tafawa Balewa ní ìpínlẹ̀ Bauchi ní àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òbí kò fara mọ́, pàápàá jùlọ nítorí owó tó rọ̀ mọ́ àti ṣe àyẹ̀wò náà àti bí ìlú ṣe rí. Lọ́jọ́ Ajé Monday ó kéré tán èèyàn 4 ló jóná pa tí àwọn ọ̀pọ̀lọpọ̀ mìíràn sì farapa nínú ìjàmbá tó ṣẹlẹ̀ ní òpópónà márosẹ̀ ní Òkèlówó ní ìpínlẹ̀ Kwara. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak lọ́jọ́ Ajé Monday darapọ̀ mọ́ àwọn ògbóǹtarìgì ọmọ orílẹ̀-èdè, àwọn olórí àjọ tó ń rí sí ètò ààbò àti àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà láti gbé òdòdó kalẹ̀ ní ìbọlá fún àwọn tó ṣiṣẹ́ ribiribi ńlá fún orílẹ̀-èdè yìí tí wọ́n sì ti ṣubú sójú ogun. Ọ̀gágun olùdarí àwọn ọdẹ àti ààbò igbó ní Nàìjíríà NHFSS Ambassador Joshua Ọ̀sátìlẹ́yìn ti tú àdéhùn àti ṣe iṣẹ́ tí ń gbógun ti àìní ààbò tó péye nínú igbó jáde lórílẹ̀-èdè Nàìjíríà. Olùdarí ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè India ti gbé ìmọ̀ràn kan jáde fún àwọn ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú airlines lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti fi ẹ̀hónú hàn lórí ẹ̀rọ ayélujára látàrí ìdádúró ọkọ̀ òfurufú àti fífagilé ìrìn àjò. Àwọn àjọ tó ń rí sí ohun àmúlò àdáyébá ní Wales ṣe ìkìlọ̀ pé ẹgbẹ̀rún àwọn ọmọ ìwé ló wà ní ewu àkúnya omi ní orílẹ̀-èdè Wales àti pé ó ṣeé ṣe kó pọ̀ sí ní ọ̀rúndún tó ń bọ̀. Àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ olórin tàkasúfèé tí ó di olóògbé Mohbad
ti sọ̀rọ̀ lórí àyẹ̀wò ikú rẹ̀ àti lórí ọ̀rọ̀ ogun rẹ̀ tó ń lọ nígboro. Kò ní jù báyìí lọ, orúkọ tèmi ni Agnes Abiodun